nígbẹ̀yìngbẹ́yín ilé-ẹjọ́ gba béèlì Goodwin Emefeile lẹ́yìn ọjọ́ 51 tó lò ní àhámọ́. Adájọ́ Olúkáyọ̀dé Adéníyì ó ti pàṣẹ báyìí wípé kí wọ́n gba béèlì gómìnà ilé ìfowópamọ́ àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ ìyẹn Goodwin Emefeile. Adéníyì ó pàṣẹ pé kí Emefeile kó máa tẹ̀lé àwọn agbẹjọ́rò rẹ̀ lọ lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n sì ṣe ìlérí pé àwọn yóò mú un wá sí ilé-ẹjọ́ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ tàbí ọjọ́kíjọ́ tí ilé-ẹjọ́ bá fẹ́ rí i. Gẹ́gẹ́ bí adájọ́ ṣe sọ, gómìnà báńkì àpapọ̀ tẹ́lẹ̀ rí náà wọ́n gbọ́dọ̀ fi gbogbo àwọn ìwé ìrìnnà rẹ̀ sílẹ̀ ní ilé-ẹjọ́. Bákan náà ni adájọ́ ní òpin gbọ́dọ̀ dé bá wíwà rẹ̀ ní àhámọ́ pẹ̀lú bí ó ṣe ti wà ní àhámọ́ láti bí ọjọ́ 51 ìyẹn 151 days tí ìjọba àpapọ̀ àti agbẹjọ́rò àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà sì gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ ilé-ẹjọ́ ọ̀hún. Agbẹjọ́rò ìjọba àpapọ̀ Oyin Kọ́lé-Oṣó ó tako ìpè Emefeile láti gba béèlì nítorí ó ṣeé ṣe kó wà ní ilé-ẹjọ́ rẹ̀ lọ́jọ́ 15 oṣù kọkànlá níbi tí wọ́n ti fi ṣe ẹ̀sùn mìíràn kàn án. Farouk Abdullahi, agbẹjọ́rò fún àjọ EFCC, ní Emefeile kò tí ì lo oṣù mẹ́ta ní àhámọ́. Wọ́n fún un ní ìdí èyí kí ilé-ẹjọ́ náà kó má gba béèlì rẹ̀, ṣùgbọ́n adájọ́ Adéníyì tako ìpè EFCC tó ní ọjọ́ 16 oṣù kẹwàá ní Emefeile dé sí àhámọ́ àwọn. Ilé-ẹjọ́ wá fa Emefeile fún àwọn agbẹjọ́rò àgbà Matthew Buranka San, ẹni tó gbọ́dọ̀ pèsè rẹ̀ lọ́jọ́kọ́jọ́ tí ìjọba àpapọ̀ tàbí ilé-ẹjọ́ tí wọ́n bá fẹ́ rí i. Nígbẹ̀yìngbẹ́yín ilé-ẹjọ́ gba béèlì Goodwin Emefeile lẹ́yìn ọjọ́ 51 tó lò ní àhámọ́.